You understand? Ilé tán ti bí yín gangan wọ́n ti ní oríkì tí wọ́n ń kì tó máa ń kiri àwọn baba ńlá bàbá yín bẹ̀ yẹn. Ọmọ tán bá bí níbẹ̀ yẹn oríkì yẹn ló máa fi kì í. Kì í ṣe wípé ẹ máa lọ síbi kan máa sọ pé kí ni source of that oríkì. Bẹ́ẹ̀ kán ṣe bí yín ní family kan ti bí yín yẹn bó ṣe bí ìyá yẹn ṣe gbé yín sọ àwọn ìyá yẹn ṣe gbé yín sọ wọ́n máa bẹ̀rẹ̀ sí kì í níbẹ̀. Ó dà pé ẹ gbọ́ ìbéèrè tí mo bí yín sà. A ti establish oríkì. Kí ló máa ń mú oríkì jáde? Inú bo ni oríkì ti máa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọmọ ajógbẹrú máa jógbẹ̀ kan nítorí ẹrú ní í sin ni ẹ̀kọ́ kì í sìyàn. Kí ló mú jáde? Níbo ni origin yẹn ti wá? Bàbá mi bá tì í bẹ́ẹ̀ rí ajẹ́pọ̀ máa tì í ẹ máa lọ. Sà, ó dà pé ẹ gbọ́ question mi sà. Ọmọ ọlọ́fọ̀ ọmọ ọjọ́ búre láre ikú gbọ́dọ̀ ju kán lọ. Kí ni ó mú oríkì yẹn jáde is the simple question. Ẹni tó mo ti dá yín lóhùn sí mi bó ṣe ń kì í oríkì tó ń fi kì í yẹn gangan ló máa jẹ́ tẹ́ mọ definition bí tẹ́ ti wá. Sir, you are not getting what I'm asking. Uncle Yomi ẹni sọ̀rọ̀ bá mi pín ìsìn ẹni sọ̀rọ̀ ẹ má bínú that I interject. So ẹ jẹ́ ká ṣe báyìí. Now bí Uncle Yomi ṣe fún wa ní example yẹn, right? Two things can be true at the same time. The first, okay, so here's the thing. Ẹ jẹ́ ká follow train of thought yẹn. Uncle Yomi sọ pé kí ló máa ń bí oríkì, right? Wọ́n dẹ̀ wá ṣe àpèjúwe kan. Àpèjúwe yẹn, if you are following what he is saying, sir, lójú ti tèmi, right? Nǹkan tí wọ́n try láti sọ ní wípé ó ní historical action kan tó ṣẹlẹ̀. Thank you, sir. Tí wọ́n wá àdìmọ́ tó wá jẹ́ pé bóyá a conglomerate of all of those things, right? Ni wọ́n wá put together ní wá di oríkì. Possibility too that there may be some other things bóyá tó wà esoteric ni o àbí bóyá inú Ifá ló ti jáde in the beginning nígbà tí family yẹn tán bẹ̀rẹ̀ tí ìran yẹn tó bẹ̀rẹ̀ òun náà ó possible ṣe ń sàn nìkan tí mo sọ but specifically èyí tí àwọn gbé jáde yẹn that specific two examples tí wọ́n gbé jáde yẹn ó mean wípé in the history of that lineage at some point wọ́n ní ẹrú tí wọ́n tó dẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹrú yẹn, right? And then they added it to the lineages oríkì. Ṣé nǹkan tí mo sọ yé yín, Prince Adeniran? Show make sense there, sir. Máa pẹ̀lú. So historical stuff wọ́n máa add ẹ̀ mọ́ oríkì. Àwọn kan mí kẹ̀dẹ̀rẹ́ nǹkan tẹ́ pé ìṣẹ̀dálẹ̀ ni in the beginning or ibi tí lineage yẹn bá ti begin ni kíní yẹn ti máa ń ṣẹ̀ wá. It may not necessarily be historical. Ṣọ̀sán nǹkan tí mo sọ, it will now be left to the people tó yẹ pé àwọn ni wọ́n ní oríkì yẹn kí wọ́n wá ṣàlàyé fún yín because I cannot speak for somebody else. Àwọn ni wọ́n máa ṣàlàyé fún yín pé ṣe oríkì wa yìí o eléyìí o historical ni eléyìí is not historical by kasa by kawodi. Ṣé you understand what I'm saying? Baba if I might go straight to the point. Yes, sir. Inú mi dùn pé nígbà tákàrà Ògún máa sọ lẹ́ẹ̀kan tẹ́yìn náà máa sọ. Any people tẹ́ ẹ lọ, any those people cannot have intellectual conversation. Yeah. And I've seen another example here. I challenged the prince in an intellectual conversation, right? But he could not answer me. Even those in the comment section, they were just saying, Oriki this, Oriki is this.
Primarily, oríkì is being generated from these two, but not limited to it. History and event. Event ló máa àbí history ló máa bí oríkì. Ṣé gbogbo wa kọ́ la ní event ni? A ní ohun tó yìnbó ò ní nílé. Oríkì àwọn kan nìyẹn náà. A lówó sílẹ̀ kó yìnbó. Ifá tó yìnbó. Nìyẹn náà. Ifá tó yìnbó. Ṣèbọn tẹ́lẹ̀ torúkọ yẹn ni. Ìgbà tó yìnbó gbé tọ́sán pé àwọn gbé technology wà. Àwọn tó sọ pé Ifá jó yìnbó lọ. Ibi tí mò ń lọ nìyẹn gangan sà. Lẹ́rí ní nígbà míì akọ àbọ̀ ẹ̀kan gan ó tún wọ́ọ̀sì ju ẹni tí ò lè rí ọ̀rọ̀. Now, why do I love Egeremiti? Or why nígbà míì that people don't like me? Mi ò sọ nǹkan tuntun, nǹkan téèyàn sọ ni mo fi challenge you with my knowledge. Now, ẹ jẹ́ ká wá sọ ọpọlọ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá so mọ́ nǹkan ẹyẹ kan àrọ́bá tí wọn ò mọ̀ tán ẹ̀. I'm not disputing oríkì. Kí ló mú oríkì jáde? Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tóyìnbó ń pè ní history àbí event. Ìkíní yẹn láre búre nílé ọlọ́fọ̀ mọ́jọ wọ́n ń pín nǹkan nífà wọ́n tún mú jáde nínú odù Ifá nígbà tí wọ́n fẹ́ pín a certain number of things. Bí wọ́n dẹ̀ ṣe ń ṣe dá process yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ló wá di oríkì. Ẹ wá sọ fún mi nígbà tí mo sọ nǹkan pé Lion of the tribe of Judah èèyàn kan kọ sí comment letter no that is not oríkì. Right? For an example, Ìyá Ṣàlí gbogbo bí obìnrin yẹn ṣe ní agbára tó gbogbo bí ó ṣe pẹ́ tó ní orí oyè tí ó wá tún fọmú ẹ̀ jẹ. Náà tó bá jẹ́ pé ní Yorùbá culture ṣé wọn ò ní ka gbogbo ìwà tí ó wù yẹn? Ìyá Ṣàlí ìwọ nìkan ni o witness president America bóyá bíi 10. Ìwọ nìkan ni o mọ Bádéníjì ni o mọ bóyè kan ni o bá kíní kan. Is that not how they create or generate oríkì? Ìyẹn ni mo ṣe sọ pé kò sílùú tí ò ní orúkọ tẹkọ̀ ń pè ló yàtọ̀. Ẹ ṣeun. So bàbá mi Prince ẹ má yes sir ẹ tẹ̀síwájú ẹ̀yà. Bẹ́ta ibi tá a gbà yìí ibi tá a mú ó yàtọ̀ sí ọ̀hún ọ̀fẹ́. Ẹ̀rí fún àwọn tó wà nínú ìṣẹ̀lẹ̀ ń dá yín lóhùn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀yìn kan ọ̀dọ́rọ̀ wà. Ẹ understand what me say? Tọ́ bá kì í lórí kíkan tẹ́yìn ṣe jọmọ Oòduà ẹ padà sílé ẹ lọ bèrè pé kí ló bring up oríkì yẹn tó fi ń kì í ní ọmọ arọ tí wẹ̀ bí òjò. Ibi tẹ́ ẹ ti wá tán ti bí yín sí Ọlọ́run tó ẹlẹ́dàá tó ṣe yín síbi tí tán ti bí ìdílé tán ti bí yín sí yẹ tó fi ń kì í lórí kì yẹ. If you want to know more about that. Prince Adédìran. Mo ń gbàdé bàbá. Ṣé rí argument ẹ̀ make bàbá mi ọmọ yín mo jẹ́ ẹ má bí nǹkan fẹ́ sọ is baseless. Rí pẹ̀lú bàbá Yomi. Rí oríkì our civilization is oral based, and to keep oral based civilization you need trigger point láti yìnbọn ẹni láti fàbọn yẹn kẹ trigger point. So this is how oral based work. Almost oral based history, foundation of everything is oral. Foundation of everything. Oral will outlive written knowledge because oral is the foundation, is the traditions. Written knowledge will disappear. A mimoti predicting I'm a prophet. In the next 50 years, there will be a lot of limited writings. There will be more oral, vocal conversation. A lot of keyboard. Keyboard kò ní fi bẹ́ẹ̀ tà mọ́. Mo ṣe ń tàn sí. Sherry, Mr. Akara Ogun
ẹ̀yin ṣe Mr. ẹni sùúrù ẹ̀yin ṣe Mr. now ẹ má pè mí Mr. nǹkan tí mo mi kàn láìkí Mr. ni ṣe ẹ má fi Mr. Akara Ogun ní ṣe ọmọ yín mo jẹ́ ṣe so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí bàbá kò yẹ pé mò ń sọ̀rọ̀ pé láti fi takò yín mo ìdẹ̀ support bàbá Yomi but when somebody see a logic you need to actually talk about the logic nǹkan tẹ́ ń sọ is an event gbogbo nǹkan tí bàbá Yomi sọ pé history and event no it's not history and event ṣe yẹ yín gangan history is an event gangan fún wa rẹ̀ ṣe history is an event gangan fún wa rẹ̀ so nǹkan tí wọ́n sọ ni pé oríkì come from an event it can be you personal oríkì orúkọ ẹ pé àsọmọ ẹ láṣàbí oríkì orúkọ ni àbí but ọmọ sọmọ ẹ láṣàbí is an event tó ń ṣẹkùn oríkì ìdílé àwọn ọmọ Oníkòyí ni wá kí ló tó fi àwíjọ Oníkòyí because Oníkòyí ò ń sinmi ogun ìran Oníkòyí ò ṣe kí Oníkòyí kí ló tó Oníkòyí sinmi ogun nǹkan báyìí ló ṣe bí Kòyí ẹni tó jó Oníkòyí bó ṣe jẹ́ nílé is an event oríkì ìdílé àwọn ọmọ Lísàbí agbóngbàkalà ń bolẹ̀ sí wá ọmọ Ẹ̀gbá ni mí ọmọ Lísàbí ta ló ń jẹ́ Lísàbí gan àwa Lísàbí kinní kan àṣebáyìí kí ló dé Lísàbí nǹkan tó ṣe ta fi ń pè wọn lọ́mọ Lísàbí lílé ọmọ Oòduà ní wá Odùduwà ló jẹ́ unifying figure fún àwọn orúnmọlẹ̀ event ni every oríkì come from an event and why does oríkì important for you not to lose your identity so wọ́n máa mú oral knowledge is like triggering point ni tẹ́ bá fẹ́ lo oral knowledge ṣe bí fá ṣe ń ṣe like wọ́n lè sọ pé gúre so ẹnìkan jẹ gúre lórí àkìtàn so bó ṣe jẹ gúre yẹn ó kú ẹnìkejì jẹ ó kú ẹnìkẹta ó jẹ ó kú wọn wá fẹ́ káwọn èèyàn jẹ gúre wọ́n wá sọ kíní yẹn wọ́n á sọ di event wọ́n lè fi lọ mórí kíkan ó jẹ gúre kú àbí wọ́n lè sọ pé ẹnìyẹn bóyá wọ́n ń yè ni bóyá gúre solve problem wọ́n sọ pé ẹnìyẹn jẹ gúre ó jè wọ́n pín ìmọ̀ bọ́ ṣe wọ́n máa kó rẹ̀ ni o it is because something happen so tọ́mọ máa sọ pé àkírétọ́ thinking á sọ pé ìgbà kan wá àwọn bàbá yín gbogbo tó wà lẹ́kùn lè wọ́n fẹ́ ìgbà tí wọ́n fẹ́ ni gbogbo wọn bá kú wọ́n ṣe kí wọ́n lórí kí yẹn it's also an event so tẹ́ bá hági pẹ̀lú wọn èmi ò rí logic ń bẹ̀ because Ifá tó wà nínú Ifá gbogbo nǹkan tó kọ́ sínú Ifá is also an event ó jẹ́ rílu ó jẹ́ nípa àfiwé bí yín kó máa fẹ́ wọn kí wọ́n máa fi ọ̀wọ́n tó máa ti ń pè kíní yẹn kó máa fi eku sọ̀rọ̀ kíní kan tẹ̀fá it's not a real event ṣé yẹ yín mi sàgbé kí wọ́n ti ń pè kíní yẹn ṣálẹ̀ górì ni àbí kí wọ́n ti ń pè léyìn bò. allegory bẹ́ẹ̀ ni so nǹkan tí bàbá Yomi sọ ni pé this oríkì nǹkan tẹ́ ń sọ pé ṣe everything comes the trigger point so of an event is called oríkì. nǹkan tí mo sọ. nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ understand nìyẹn. ṣàjẹ̀ mẹ́sìn tó ń jẹ́ rírà bíi malam la lè máa sọ nǹkan tẹ́ ń sọ yìí sí gbogbo aláìsíkà sí you want to know more about your history I mean your generation go back to your house. ẹ wo please ẹ má ẹ̀ka ágì lórí kí ni mo ẹ jẹ́ ká ẹ̀ka fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Akara Ogun Omo kọ́kọ́ sà ìfọyọ́ kọ́kọ́ ní command add to it and I thank you for your submission. Now I add history to the event. The reason why I add history to event ni pé ordinarily event ló máa ń mú oríkì jáde. Now tó bá wá preserve ẹ̀ tó bá wá pass ẹ̀ on ibẹ̀ ni ó ti wá di history but first it was an event, right? And that is what I am trying to explain. But my dear prince ikoyo konshanon tenumo which has been faulted with due respect. And what I'm trying to do now that I did, even that is not the main subject, is to broaden our thinking. Gẹ́gẹ́ bí òwe kan tí mo pàǹdé kan tí inú bí àwọn èèyàn mo ní
alára ní gbára ga. Mi ò lè wá sí nípa kí wá máa jà bóyá ọmọ Yorùbá ni ní àbí mi ò ṣe ọmọ Yorùbá. I don't care. You cannot take it away from me. I know who I am. I know where I come from. I know what I represent. So mi ò need the validation from anyone kó sọ fún bóyá ọmọ àlè Yorùbá ni mí àbí mi ò kì í ṣe Yorùbá. The only thing I cannot stand which people know me for, misinformation, misleading stories. Èmi àti ọmọlẹ́yìn Kristi mi ò mọ̀ rí. Tó bá máa wọ DM mi bóyá èyí tí wọ́n ṣe ẹ̀kíní pẹ̀lú mi for the first time lẹ́yìn. And sometimes people will think I am supporting you. No, I'm not. Tó bá pè mí àti ẹnìkan a máa fúnra wa lọ́rùn. But tó bá mú sáàrin bíbà èyí tẹ́ bá sọ tó wà dé sílẹ̀ máa kíní yóò rí bẹ́ẹ̀. Ètò ọmọlẹ́yìn Kristi náà bá dẹ̀ fẹ́ parọ́ màá ní ọmọlẹ́yìn Kristi parọ́ ń bẹ̀ ni. In a non-reading, oríkì, every oríkì emanated from an event. Ẹ ṣeun sir. Thank you. Okay, now ẹ jẹ́ ká broaden ni President Niran ẹ kò jẹ́ ká máa ní conversation yẹn lọ, from a general standpoint. Ṣé sáà nǹkan tí mò ń sọ? Life is is filled with learning across the board. Ṣé gẹ́ nǹkan tí mò ń sọ? So ẹ jẹ́ ká kàn máa ní conversation yẹn lọ. Now, Uncle Yomi brought the idea of Prince Charles, right? Wípé wọ́n ní I don't want to misquote him. Ó dàbí nǹkan tí wọ́n sọ ní pé Prince Charles náà pé wọ́n ní oríkì. Okay. Nígbè kò sí. Ẹ tún ṣàlàyé bẹ̀yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ẹ mọ̀ pé ó fẹ́ Diana. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ Camilla. Nígbà tí ìpínlẹ̀ kan ṣe Diana àfilẹ̀. Allegedly wọ́n lè sẹ́nu kú. Now tó bá jẹ́ pé nílẹ̀ Yorùbá ọwọ́ àkọlé ẹ̀kọ́ akọ́ṣàlì òdọ́mọdé ó fẹ́ Diana gbọ́mọ àlè wá fún ó pa ó ṣe kíní kan sójú títì Paris. That is how oríkì is generated. Now allegedly ọlọ́pọ̀mọ àlè wá fún. Yes, àwa lè máa sọ báwọn ṣe máa sọ is there in their archives. Bàbá mi ò yé yín ọjọ́ tí nǹkan ṣé nígbà tí Tíárì máa ṣẹ̀ tí wọ́n fi tàn balẹ̀ fún tí wọ́n pè ní ọmọ àlè. Tóbi tí mo ti ń bọ̀ ní orúkọ tẹ́yìn pè tí àwa ń pè tiwa ní oríkì. Ọ̀wọ́n náà ní nǹkan tí wọ́n ń pè tí wọ́n sà. Ẹ ṣeun. All right, ẹ wá là wá lóye o, kí ni wọ́n ń pè títí wọn? No, okay, so okay, let me don't let me put you on that spot. No, I don't mind. No, ẹ kàn ní sùúrù. Mo ní the meeting if I put you on that spot. Okay. There are 3 words tí mo fẹ́ ká consider. Ìkan àwa la ní oríkì. Ìkejì wọ́n pè ní cognomen. Right? It has its roots in Latin. Ìkẹta, eulogy. It has its roots in Greek. Oríkì, of course. It has its roots in Yoruba. Which one would you, out of those 3, right? Àwọn events tí ẹ sọ pé ó ṣẹlẹ̀ sí Diana yẹn tí àwọn English bá fẹ́ sọ, kí ni wọ́n máa how would they? The third one, do they have a name for it? The third they will call one. it an eulogy. Yes, sir. Okay, then, good. Now another one that is even similar. That we don't put things into it. Recitation. Okay, recitation. Okay. No,
kí ni ìtumọ̀ recitation ṣe bí achievement the history àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni that is simple what I am bringing out for an example Wọlé Ṣóyínká ńgbà tó máa gba Nobel laureate or convocation graduation in some place téèyàn yẹn máa kà jáde báyìí tí wọ́n máa kà tí ó rí wá dẹ̀ máa wú àbí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ó máa ń ṣẹlẹ̀ okay now ẹ jẹ́ ká wá deep because mo fẹ́ ká deep ní kíní than kí lorúkọ ẹ̀ than just on the surface. Now let us do this and everybody is allowed to one by one a lè sọ nǹkan tá bá fẹ́ sọ. So now we now have 4 terms tá fẹ́ consider, right? One, oríkì. I just remember something. Yes, for those of my generation, maybe 60s, I mean those who were born in 60s, 70s, 80s, ó ní ọkùnrin kan ní ilẹ̀ Áfíríkà ẹ máa mọ̀ o Ìdí Àmì Dàda nígbà tí Ìdí Àmì jẹun yóò tán ṣé Ìdí Àmì máa ń kiri àbí kò kì í kiri ẹ̀? Kiri ẹ̀ pa ni. Ó ti tán ṣé Yorùbá ni Ìdí Àmì ni? Okay kò ń ṣe Yorùbá. Okay now ẹ jẹ́ ká so now let us. Títí olóhùn conquer of British Empire oríkì nìyẹn náà. Okay so ẹni sùúrù right òun kíra ẹ̀ òun dẹ̀ ló sọ pé òun conquer British Empire òun sọ̀rọ̀ nípa ara ẹ̀. Now tí wọ́n bá add gbogbo nǹkan tí ó sọ nípa ara ẹ̀ yẹn tí wọ́n bá wá add anytime tí wọ́n bá ti fẹ́ address àwọn ọmọ ẹ̀ right tí wọ́n bá wá add ẹ̀ mọ́ maybe we can start saying okay maybe it is now quote and unquote oríkì. I don't know but ẹ kò fi yẹn dání sí ọwọ́ òsì. Ẹ jẹ́ ká ṣe báyìí we have 4 terms ká fẹ́ discuss. 1 oríkì origin Yorùbá. 2 cognomen origin Latin used by ancient Romans. If I'm wrong please feel free to realign me or to redirect me. Nobody is an archipelago of knowledge. 3 eulogy right a Greek word from the root eulogia. Recitation from the Latin word recitare or recitare if I recite R-A-C-I-T-A recitals R-A-C-I-T-A I think it's R-A-C-I-T-A-R no I or R don't quote me right but that word recitation has a Latin root right. Now if the recitation Uncle Yomi ṣàlàyé fún wa I can literally say recitation means to read out or to repeat something that has happened from in memory. So we have 4 terms. The question before us now is this: do those 4 terms mean the same thing in such a way that we can say or maybe 2 of them mean the same thing or maybe 3 nínú wọn mean the same thing? Now when we say pé ṣé wọ́n mean the same thing ẹ gbọ́dọ̀ wà careful of context tí wọ́n fi ń lò. Is the content and the context used in the same way without any aberration? Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ they are the same. Tí ó bá ti rí bẹ́ẹ̀ then we must let everyone stand on their own without joining issues between those 4 words. So that's what I wanted to say. Uncle Yomi na question some kan but lè sọ̀rọ̀ sir. Okay, I love intellectual design. I can die for it. And I watch the gathering I go to. If
If that place is not adding values, I wouldn't go. Because, yeah, Oriki, it's a Yoruba word, right? Tí n bá fẹ́ sọ òyìnbó àgbẹ̀, màá ní praise head. Àbí oríkì. ẹ̀yin wí o èmi ò mọ̀ go ahead. Then something I don't love to do is to be repeating things tí mo bá ti sọ, so that we move forward. Then in all culture, ó lè má, just like tí a bá ń sọ Ìgbò wọ́n ní similar, simile, ó jọra, ó lè má jẹ́ exact the same. Just like kí ni nǹkan tó ó fa atótónu Sátánì or Satan kò kì í ṣèṣù. Àjàyí Crowther ó wí pé àgbogbo bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀yẹn ó fara pẹ́ èṣù, but nínú story tí wọ́n sọ kò sí nǹkan tó fara pẹ́ Ọbàtálá àbí Ṣàngó, adẹ̀jẹ́ lọ bẹ́ẹ̀ ṣóyè yìí. So nǹkan tí mò ń gbìyànjú láti sọ jáde, àwa làwa pè lórí kí n torí èdè wa ni, ọ̀wọ́n náà ní tiwọn tí wọ́n ń pè lórúkọ míì, òun lẹ ti yànnà náà yẹn. Àwọn orúkọ yẹn tún pọ̀ tó jẹ́ pé tí a bá wo nígbà ayé ẹ wo Oedipus Rex, it's a Greek play tí Ọlárótìmí adapt tí ó sọ the gods are not to blame. Ẹ wo àwọn òwe ńlá tó wà nínú gods are not to blame. Mélòó nu wa la lọ kàwé Oedipus Rex yẹn? Kí ni ó sọ̀rọ̀ ń pẹ̀? Ó sọ̀rọ̀ nípa orí àyànmọ́. The struggles of man begin at birth. It is me then that our play begins with the birth of a child. Pé ọmọ yìí o, ó máa pa ayé, ó máa pa bàbá ẹ̀ o. Ṣóyè yín. Tẹ́ bá pé ẹni Yorùbá ń sìn, aláwàlá ni kíní yẹn ní àkọọ́lẹ̀. But ẹ wo bí Ọlárótìmí ti lọ mú wá. In the Greek mythology, bí Yorùbá ṣe ní mythology, ní Greek náà ní mythology. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ìlú náà ló ní mythology sà. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ nìyẹn. Bàbá, mo fọwọ́ àtọmọdé lẹ́nu o. Ṣé rí nígbà tó sọ̀rọ̀ nípa oríkì yẹn? Ẹ̀yin máa mélèé tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ni o. Ẹ máa mélèé tẹ́ bá ti fẹ́ bẹ́ẹ̀ ni, bọ̀ méjèèjì náà ló wúlò. Ṣé rí nǹkan tèmi kàn fẹ́ sáré Putin láàrin yẹn ni pé tó bá ti kan origin, ibi tí origin ti wà confused nìyẹn, because tẹ́ bá ka ìwé di Òfagúnwà gan, there are a lot of stories nínú ìwé yẹn tó jẹ́ pé tẹ́ bá lọ wo Greek mythology yẹn náà, ẹ máa rí àwọn ìtàn yẹn nínú Greek mythology. You understand? Tẹ́ bá ka Bible náà the same thing, Greek mythology yẹn náà ṣì máa já ó máa reflect nínú Bible. You have to really look into this for you to understand it. Ṣé rí àárín yẹn, ibẹ̀ yẹn ló yẹ ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Origin, ṣé rí origin yẹn ó ṣe pàtàkì gan, because ìpilẹ̀ṣẹ̀ ni gbogbo wa kàn jí náà la bára wa níbi tá a wà. Báwo la ṣe débẹ̀? Ìtàn Yorùbá tó ń sọ odò àtẹ̀wọ̀nrọ̀ kìnnìkan. There was a time tó jẹ́ pé àwọn èèyàn wọn rí bàálù rí. There was a time tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ pé wọ́n ń gun ẹṣin. Ṣé understand? And when you see all these things for the first time, you got to try to describe it to somebody that wasn't there. Ànọ̀rọ̀kèrè tí ó bá ti lé kan ó máa dín. Wọ́n pe kinní kan ní Chinese whisper. Nígbà tọ́rọ̀ yẹn bá fi máa travel 100 miles or 100 or 10 years, ó máa change from the original source gangan tí ọ̀rọ̀ yẹn ti wá. Mo kọ́ fẹ́ ká ọkọ̀ dì yẹn mú ná. Ànípìlẹ̀ṣẹ̀ nígbà tí ọ̀làjú bẹ̀rẹ̀ sí máa dé tán ní ilẹ̀ ní ojúrere tí wọ́n wá sílẹ̀ ayé yẹn, they were talking about civilization. I'm going to apologize ahead of time, okay? Torí pé àwọn kankan wà tẹ́ máa gbọ́ lẹ́nu mi tó yẹ pé ẹ máa gbọ́ for the first time, and ó dẹ̀ lè máa align pẹ̀lú nǹkan tẹ́ ti lẹ́ẹ̀ni láti pẹ̀lú ti wà ní kékeré.
She understand there are a lot of things tó jẹ́ pé àrò rárá àdẹ̀ sọ nípa ẹ̀. Àwọn tó dẹ̀ mọ̀ nípa ẹ̀ wọn ò fẹ́ sọ nítorí pé kí ni they will become a bad, it's going to damage their image. Why? Because people already accept this thing as a fact, even though they're not true. But because everybody already accepted it and it has become fact and we already built upon it, that is why I'm going to stop here, because just not to take too much of time. But I want us to first of all look at that origin and try to figure out Ibo everybody Tiwano, and also báwo kí ni Yorùbá fi ń kọ àkọsílẹ̀ kó tó di pé pépà dé, kí náà fi ń ṣe ìṣirò, right? Wọ́n sá ṣe òǹkà, wọ́n ṣe gbogbo nǹkan wọ̀nyí, báwo náà yìí ń ṣe, báwo ló bá ṣe ń ka àwọn èèyàn tó wà lágbègbè ẹ̀, báwo náà ṣe ń send information across the time and space, right? Nígbà ayé tiwọn gbogbo kíní gbogbo, those are the questions we need to ask first. Then on our quest now we will be finding answers. But we see answers everywhere, but because we never asked the question, so we really never know that there were answers. And in most cases, we actually hold on to the question as an answer. Why? Because we never really know what to ask. So ìyẹn lèmi kàn máa mẹ́nu dúró lórí ẹ̀ níbi àṣìwábí, and time is still, there is still time, and I just want everybody, and beside the meeting busy go also. So I'm going to stop here, maybe some other time, sharp. I will continue. Ẹgbẹ́ mi ti bàbá mi jẹ́ níbi tí mo bá wà, ẹ má máa jẹ́ kí bàbá ẹ̀ máa sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. Because no, ṣe a rí nǹkan tí wọ́n ṣe yìí, òun ni wọ́n ń pè ní anticlimax. Yeah, I know, right? Wọ́n ti rézì òbí pé yé ọ̀rọ̀ máa jábọ́ lẹ́nìí, wọ́n bá náà wọ́n fẹ́ dákẹ́. Now, on a lighter mood, when a lie is being repeated, it does not become fact. It seems to be true ni. Ìyàtọ̀ dẹ̀ wà nínú true àti fact. And which is, you are very, very right. When a lie is being repeated over and over and over, àwa sòótọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, irọ́ ni gbogbo wa ń gbé káàkiri. Ọlọ́run ló ń sọ̀rọ̀ wa dòótọ́. You are 100% right, sir. 100%. Àìmọye irọ́ tán ti pa tó ti wá dòótọ́. But ṣé òótọ́ ni? No, ó sì remain nírọ́. A kàn rò pé òótọ́ ni. But gẹ́gẹ́ bí mi ò mọ bí tí mo ti sọ, ó dà pé ọ̀dọ̀ bàbá ni mo ti sọ̀rọ̀ ẹ̀ńjọ́ ẹ̀ pé mo ní nínú gbogbo Yorùbá mythology, èwo la fẹ́ gbà ń bẹ̀, because a lè accept kan ká kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí nǹkan tó ọmọlẹ́yìn Kristi ń ṣe. Nítorí translation Àjàyí Crowther dùn mọ́, ó ní I am proud of him, I am proud of him. Tẹ́ bá ń sọ̀rọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mò ń gbọ́ ní comment section, ọ̀dọ́ wọ́n máa ní kí a máa wo comment section, but gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ẹ máa wò. So àwọn comment mi wà tí mo rí pé do I need to waste my time on this person? Wọ́n ní oríkì is more spiritual. So èwo la fẹ́ gbà? Ṣé nítorí ó sùtù wa la ṣe gbà? Torí ara wa kò tọ́. Tó bá wá mú the same one tí kò bá sùtù wa, àwa ní kò rí bẹ́ẹ̀. Ní ibì kan tí àwa ti wá, tó báńkì kò sọ́kọ́ mo ró fólú, ògbórí olórí kalẹ̀ lọ́sàn gangan. Mélòó nù wa ni a fẹ́ jẹ́ kí wọ́n kì mọ́ wa? Ṣé boríkì náà ni? Àwọn bàbá yín ni wọ́n máa ń gbórí olórí kalẹ̀. Ẹ tó dẹ̀ gbórí olórí kalẹ̀, ṣé ó fi rúbọ ni àbó fi ṣe tutù? Ọba kan kì í mú jẹ, iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe kìnnìkan. Honey, that one na praise. Anyway, ẹ wò máa yìí, ẹ má máa fi wá sí score mi. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tá àti ìgbọ́ ni? Ìyẹn lè bí. Mo fẹ́, ẹ má bínú. Ṣẹ́ni, mo ní different opinion. Okay, sir. Mo fẹ́ béèrè kan. What is the difference between traditions and culture? And what is the importance of both? Ẹ ká kọ́ sọ
the importance of the traditions and culture. Okay, now I think I can handle that instantly. Tradition àti culture yàtọ̀ wà ń bẹ̀. Ní Yorùbá, ẹyọkan àṣà, ẹyọkan ìṣe. Tá bá fẹ́ break ẹ̀ ní òyìnbó, culture simply means the way of life. That is the primary definition of culture. Tá bá fẹ́ wá go to the secondary definition, we can then put technology and so on. Now, tradition is now the practice. No, mọ̀ bóyá effect mi. Culture is the way of life, right? Tradition is how it's being practiced. Tẹ́ bá wo ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ẹ tó ń sọ̀rọ̀ nípa oríkì, ẹ lọ wo gbólóhùn àwọn màmá wa. Tọ́mọ kékeré bá ti ń fẹ́ yọ ọ́ kankan, wọ́n ní o ti wá fẹ́ sọ ọ́ dàṣà. Meaning that culture is generated. Torí nǹkan tí a bá jọ jókòó pé òkè báyìí la ṣe ń ṣe nílẹ̀ wa, that is tradition. But ìwà báyìí nígbà tá a jí àtẹ́wọ́lá bálà, báyìí ni wọ́n ṣe ń ṣe, ọ̀nà báyìí náà ṣe máa ń rìn, bí àwọn èèyàn ṣe máa ń jí. Nísìnyí, ó dà pé n sọ̀rọ̀ ẹ náà bí báyìí, mo ní nísìnyí TikTok àti gbéwọ́ ó ti di culture, true or false? But anybody no, TikTok ń ṣe kíní Yorùbá kíní kan, but we have adopted it. Púpọ̀ nu wa tá a báyìí tí wá sí TikTok ń jọ́ kan ara wo balẹ̀. Baba, ẹ ṣeun gan. Mo disagree pẹ̀lú yín 100%. Okay. Because why? Kò ṣe pé nǹkan tẹ́ ẹ̀ sọ correct. But mo ṣì rí wípé 99% of we are getting things wrong. We are always putting culture in tradition in culture. Mo dẹ̀ máa kò ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ láti jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ sọ correct, nǹkan tẹ́ ẹ̀ sọ correct but misplaced. So mo fẹ́ jẹ́ kí Baba gẹ́gẹ́ mi tì mí mo bóyá lè ṣe. No, Akara Ogun, I don't do like that o. Once you disagree, you must advance your logic, sir. Nǹkan tí mo fẹ́ advance logic náà mo kàn fẹ́ mo need Baba gẹ́gẹ́ mi tì mí àbí Baba bí ya big jokes. So mi fẹ́ mo disagree so mo dẹ̀ fẹ́ now mi mo bóyá ní tó lè help wa gbé portrait screen wọn síbi sójú kínní. Tí ẹ bá disagree, you must. Òun náà ni mo fẹ́ ṣe mo kàn ní mo fẹ́ kán lè gbé kíní yẹn jáde kó má dàbí pé mo sọ lórí. Ẹ jọ̀ta lórí ṣé ẹ portrait screen yẹn mo bá yín ṣe kíní yẹn. Báwo ni wọ́n ṣe ń ṣe? Ẹ̀yin ò mọ̀ nìyẹn tẹ́tí mi gbọ́dọ̀ ẹ̀yìn máa lè ṣe. Gẹ́gẹ́ bí a ti máa ya picture tí máa gbé sí orí. Tẹ́ máa gbé síbẹ̀. Mi ò mọ̀ bó ṣe ń ṣe o. But I can try. Okay, ẹ lè kọ́ ya. Ṣé rí nǹkan tí Baba Yomi sọ is correct but bí wọ́n ṣe gbé fúnra wọn is not correct. Okay, kí lẹ fẹ́. Ẹ fi what is culture sí Google ká gbé what is culture jáde. What is culture? Okay. Because wọ́n gbé fúnra wọn ni mo disagree pẹ̀lú and mo fẹ́ yẹ kí I understand nǹkan tó sọ correct but wọ́n ṣe gbé fúnra wọn yẹn actually it's not like that. It is a programmed societal structure. Now lórí Google sí only culture is the shared beliefs, custom, social behavior, and way of life of a particular group of people. Ṣé yẹn tẹ́ yín lọ́rùn àbí kò tẹ́ yín lọ́rùn? Ẹ ṣeun ẹ wá fi meaning of culture síbẹ̀. ń bọ̀. Okay, ó wá gbé dictionary jáde. Number 1, only the act and other manifestation of human intellectual achievement regarded collectively. Okay, sir. The second option, the idea, custom, social behavior and of a particular people or society. Ẹlẹ́ẹ̀kẹta, maintain issues bacteria blah blah blah. So kí ló fi yàtọ̀ sí definition tí mo give sir? Ẹ gbé what is tradition.
and meaning of tradition. Tradition, the transmission of custom or belief from generation to generation, or the fact of being passed on the way in its way. Then, number two, only a doctrine believes to have a divine authority through, although not in scripture. So, oya mo ń gbọ́. Okay, tradition is the authority believed to have divine authority. So Now, it's a custom that has to be passed down. Sir, okay. The other one tó tún fẹ́ mú jáde Okay. nínú ó wá ní a long established custom or belief, right, that has been passed beginning nígbà táwa bọ́ sí simile ó sọ custom, ó sọ practice, ó sọ convention, ó sọ ritual, ó sọ ceremony, sir. Okay, so ẹni pé ritual ceremony everything one bẹ now mi mọ̀ ṣe bí ó dẹ̀ pé ṣé meaning ni mo sọ kẹ́ check lẹ́kọ̀ọ́ ni àbí what is ẹ tún lè fi meaning sí meaning of tradition. ẹ mọ̀ kémi náà ń kẹ́kọ̀ọ́ lára yín bàbá Yomi. Not out the same thing. It's the same thing ẹni pé ó wà constant but ẹ ṣe what is culture ó wà almost the same but No, definition it is the same thing. tẹ bá fi what is culture so the Google Ibẹ̀ náà ni ìṣe wà yìí, sir. a sọ fún pé is the art of meaning of culture is the art of manifestation human intellectualism or achievement tẹ bá sọ fún pé what is a sọ fún yín pé is the custom kìíní kan practice and human tún sọ yẹn. ibi tí ti disagree yẹn náà ni mo. ibi tí mo ti wá disagree ni pé. and then ibi tí mo ti gbé wọn síra wọn yẹn náà ni mo ń dúró dé sà. So ibi tí ẹ ti gbé wọn síra wọn is there anything called traditional exchange between human the word wípé we culturally exchange some things or we traditionally exchange some things which one is more constant tó máa ń lò tó yẹ pé kò exist ní méjèèjì. We culturally I want the cultural exchange. Èmi máa sọ pé culturally exchange ni mo máa sọ. Have you ever seen the word traditionally exchange? No, ṣe rí nǹkan máa sọ because from what I. Ẹ jẹ́ kí nǹkan tí mo ṣe béèrè ẹ jẹ́ kí n mú jáde náà. Ọtẹ́ ẹ̀ sọ yé mi. Èmi kọ́ bẹ́ẹ̀. Bóyá kò ó lè máa ẹ̀yin kọ́ ni mo ń bàbá Yomi ni mo ń address but we can all learn from it. Ìbẹ́ ló mi lè dáhùn ẹ̀ ló mi lè dáhùn. Èmi kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kálẹ̀ ní kẹ́kọ̀ọ́ kákan gbé yẹ̀wò náà ni o kákan gbé yẹ̀wò ni from what I've read now kó tó tèmi rí ni pé ṣẹ́rí culture is like just like the way people just view the world their own world. Wọ́n máa wọ pé jẹ́ ká máa ṣe kínní so bọ́n ṣe ṣe kínní yẹn the history was set then wọ́n bẹ̀rẹ̀ sí ní practice ẹ̀ so bọ́n ṣe kọ́kọ́ gbé idea yẹn jáde yẹn that's the culture ẹnìkan ló kọ́kọ́ invent ẹ̀ so bàtàn invent ẹ̀ yẹn then they now started practicing it so the act of practicing that culture don invent ẹ̀ only tradition so they need to continue to pass it from generation to generation so that kí ni ẹ̀ ò ní parun. Ṣé ẹ̀yin náà ti gbé fúnra wọn and this is why I'm coming. From what I read so far. Baba, ẹ̀yin náà ti gbé fúnra wọn. Now tẹ bá wo now ẹ má sùn ní bàbá wa tẹ bá wo nǹkan tẹ explain ẹ gbọ́ nǹkan tẹ explain dáadáa ẹ tún nǹkan tẹ explain ẹ tún explain. Yeah, so nǹkan tí mo sọ ni pé culture ni pé bóyá nísìn irú aṣọ òfì wa nísìn ọ àpèrè ọba ẹ̀wọ̀n kan náà kàn wọ́n pé we need a leadership okay how do we create the leadership wọ́n dẹ̀ create on the kíní ìdá okay látẹ̀ni lọ́ba ṣe máa jọba rè and then so that's culture so then láti bẹ̀ tó náà ti create culture yẹn
then our best ni practice it or one pass it from generation to generation, the tradition. That's the way I understand it. But Yeah, like I now said, nǹkan tí wọ́n á sọ pé gbé fúnra wọn. yeah. Now ẹ ka definition of tradition yẹn again kẹwàá ẹ máa understand wọ́n ti gbé fúnra wọn. ta ló gbé fúnra wọn ṣáwa la gbé fúnra wọn ni àbí. Bẹ́ẹ̀ni bàbá Gbénga náà wọ́n gbé fúnra wọn. no ẹ̀yẹ wá ṣàlàyé ẹ̀ fún wa náà. ṣe rí bàbá Yomi bẹ́ẹ̀ mi ṣe máa ń gbé clarity That one learn me come like it. so ẹ gbé fúnra wọn ṣe ẹni sùúrù bàbá wa bẹ́ẹ̀ mi ṣe máa ń gbé clarity my own way of modus of operandi. Bàbá wa ó máa ń yàtọ̀ díẹ̀ èmi fẹ́ bóyá ẹ lè get nǹkan tí mò ń sọ mo ṣe ń try gbé kẹ̀ka now bàbá yìí sọ pé culture is when people create an institution and they lay the foundation to certain people and the tradition is now how the people practice that institution but ìgbà tá a wo definition jẹ́ kí n tún lọ kúrò àìkú mo sọ lórí tẹ́ lọ wo definition of tradition. The definition of tradition or Kasupe, what is tradition? What is tradition? Ẹ jẹ́ kí n lo fún mi, mo fẹ́ kà lórí ni o. Is a tradition is a transmission of custom or belief from generation to generation or the fact of being passed down on its way. So is like a doctrine believed to be divine authority, true or not in scripture. Àwọn nǹkan tẹ́yìn bó sọ nìyẹn o. What is tradition? Now tẹ́ bá lọ wo culture, Sherry, in fact, the history is traditional, not cultural. There's no cultural history. There's only traditional history. And once your history is being changed, Sherry, tradition. The foundation of tradition cannot change. Culture can change. That is why there's no traditional exchange between human. Even nobody have the facts, there's only cultural exchange. And what is culture? Culture is the culture. Any sùúrù now. Ẹ máa gbé láti mú. Ẹ jẹ́ kó land ẹ jọ. Mo non grab say. Sherry, culture is tradition ló máa ń bí culture. Culture lè bí tradition. Ẹ máa rí pé the word tradition over in extinct in our society of today, and that the word tradition is being replaced with religion. In our society today, tradition is going to extinction. That word kì í fẹ́ gbọ́ even in our local language which is Ìṣẹ̀ṣe or even in English. Because what is tradition? Tradition is the foundation, the creator of an institution. There's only traditional institution, which is in time memorial. King of England is not a cultural institution, it's a traditional institution. Even Pope, is never a cultural institution. They are traditional institutions. So any mythology that any institution or the mythology a certain belief we pay there's superhuman somewhere, super anything, and people created something that is has to do with your ancestor. It is always traditional institution, not cultural institution. Cultural institution never existed in time immemorial, even till now. All these institutions are traditional. They are traditional institutions, not cultural institutions. Now, why can't tradition change? For example, when tradition changes, it shows a sign of defeat, a sign of extinction, a sign of lost glory. Olúwo ó kò lọ́ba tó ń dádé ṣé yẹ yín ó dé tọ̀bám ó wọ̀ tọ̀bám ṣé yẹ yín wọ́n bẹ̀rẹ̀ sí ní ka Quran wọn lọ pé bí mọ́. What changes? That traditional institution was created ṣé yẹ yín látà àwọn ilé by certain people ṣé yẹ yín
they now create institution. They now, after they create institution, our create institution, they now say, okay, this is our ideology, the cultural way, the way we want to dress, the way we want to be addressed, the way we want to get married. That is cultural aspect of that traditions. But once Oluwo said they want to change that traditional institution, automatically they have to do another traditions. Two traditions cannot exist in one place. Two culture, I can be more and multicultural. Ṣé ẹni tí like mo lè sọ pé mo ń jẹ àmàlà, mo dẹ̀ ń jẹ pizza, mo lè wọ agbádá lẹ́nìí kí n dẹ̀ wọ coat lọ́la. That is multicultural stuff. That is adulteration, sir. Ẹni sùúrù mo lè ṣe ẹ jẹ́ kí n ṣàlàyé tán. Mo lè decide to speak German, mo lè decide to speak Italy, China, Mandarin, mo lè sọ Yorùbá. That is culture, not traditions. Ṣé rí àwọn tó found the tradition yẹn and which laid the foundation and culture yẹn, they are the people called traditions. And tí èèyàn bá ti lose traditions ẹ̀, tẹ́ bá sọ pé òkè Ọọ̀ni of Ifẹ̀ ń sìn yìí o kò jẹ́ Ọọ̀ni òrìṣà mọ́, so yẹn ó fẹ́ jẹ́ Ọọ̀ni agbọ́tí Jésù, automatically the history of that institution will be collapse. Everything will fall. That traditional institution will change. And could see in every word that traditional institution, you can only replace it. You cannot possible. That is okay, you want to share it. It can only be replaced. And once it's replaced, one has to go in the nation for others. So in continuation, tradition is the custom that cannot be changed. It has to be passed down to generation to generation. Once it's changed, you are going to a station. And in country one define as tradition. Shewari culture. This is how culture works. Àwọn èèyàn kò lè fẹ́. Wọ́n gbé ohun Ifẹ̀ kúrò. So ìgbà tí wọ́n wá lọ wọ́n dé River Niger. So wọ́n bá other ethnic group tó ń sọ mí. Àbí wọn tẹ̀ béèyàn rárá, ẹ jẹ́ kí n sọ pé wọn béèyàn. Ọwọ́ àwọn pé ibi yìí Àwórì, mo kàn fi ṣàpẹẹrẹ ni o, mo kàn mú àmúlùmọ́lá ni. Àwórì ni o, àwọn Àwórì because nǹkan tí Ifá sọ fún wọn nìyẹn. But there is no existence. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé they are far away from home, they want to create another civilization. And so far you move from your house, tí n bá move látẹ̀gbà lọ sí Ondo, they will definitely nǹkan tó exist lẹ́gbàá. Bí àwọn ewé igi ṣe ó lè jẹ́ ẹranko tí mi ò rí lẹ́gbàá rí, bóyá bí omi kan ṣe rí, bóyá àpàlà lẹ́gbàá àwa nápàtà lóńdó kò sápàtà, bóyá ìyẹ̀pẹ̀ wọn dúdú tọ̀dọ̀ wá pupa. Ṣé then tí n bá wá débẹ̀ ṣẹ́gi tí n bá báyàn bẹ̀, I will borrow from their language because of the interactions, the food, the clothes. Then that is cultural exchange. Then Omo ma develop. Normally my tradition pé tí ma dé adé ọba aládé la wá ń jẹ nílùú wa, mo gbádé wà ní. But èdè wa máa jọra wọn. Mo lè máa sọ pé abo, káwọn máa sọ pé abo. Automatically bóyá kíní cultural yẹn máa evolve pé okay, abo mo lè máa pa abo yẹn lábo. But nǹkan tí ò gbọdọ̀ change ni pé that adé tí mo gbé wá, my own authority, my own ancestor must not change. Once it's changed, I've been conquered. So that is cultural exchange. Mo lè decide pé ewédú là ń jẹ lọ́dọ̀ wa, káwọn máa jẹ ẹ̀fọ́ rírò, kí n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa jẹ ẹ̀fọ́ rírò. Cultural exchange nìyẹn. Mo lè fẹ́ wọn lọ́mọ. Ṣé cultural exchange? But tó máa fẹ́ ṣe wedding, traditional wedding ló máa ń ṣe. Traditional wedding lẹ gbọ́dọ̀ ṣe. Because it has to be constant. Nǹkan tó ṣe máa ń gbé traditional wedding. What is constant? That is passed down to generation to generation is tradition. Why the way, the rituals, everything you do is the cultural aspect. Nǹkan tí mo sọ pé ẹ gbé fúnra wọn, tẹ́ bá wo definition yẹn, or tẹ́ bá wo importance, wípé tradition is history, tradition is ancestry. So and cultural is the way your ancestors practice their traditions. Nǹkan tí mo sọ pé gbé fúnra wọn nìyẹn, explanation mi tí mo fẹ́ fún yín nìyẹn, so ẹ ṣeun.
ẹgẹrẹ mi tí mi ò mọ̀ bóyá ẹ ní ọ̀rọ̀ kí n tó fọ́ lójú pátápátá simply. Okay. I read something mo posted sínú kíní yẹn. Níbo nìyẹn? It's in the comment section. Edward Shields. Tradition begets culture, or which one? No. Edward Shields, The Constitution of Society. Probably I think it was 1982, if I remember correctly. I didn't see that. I think I think your earlier submission works better. Tradition begets culture. Those are okay. They can post again. So that's Edward Shields, The Constitution of Society, published in 1982. Here to go further, ṣé nǹkan tí Akara Ogun sọ sí ṣé ká still rely on the definition tí wọ́n kọ àbí ká má kúrò, because èèyàn kan make a suggestion in comment section ó ní bóyá kí a tún lọ bèrè pé what is the difference between culture and tradition, and ó dẹ̀ fọ́ pátápátá. Okay, ẹ jẹ́ ká wò. But now, the only thing I wanted to add ní ìkíní ni wípé when in the sociology series tí Edward Shields to pontificate on, right, it was a volume, I think about 8 different volumes. He arrived, with a methodology to the at the end of the day, only it is tradition, not culture, that is the cement of society. So I just want us to put that on one side. I didn't necessarily agree with him at then. I'm not sure I agree, but he's a specialty in his area. Can you explain that to you better? No. You mean the author that you quoted now? Yes. Okay. Now, ẹ jẹ́ kí a rely on nǹkan tí mo fẹ́ kà já ìyẹn mo ṣe kọ́kọ́ fẹ́. Now, a ti gbà yí pé tradition àti culture ní Yorùbá túmọ̀ sí ìṣe àti àṣà. Tá bá ti dìyẹn mú. Now, nínú what Akara Ogun sọ, there's an underlying word, doctrine. Kí ni túmọ̀ doctrine? Bí wọ́n ṣe ń ṣe nǹkan, which is dogmatic. Now, going to this submission, what is the difference between culture and tradition? Only culture is the broad, shared way of life of a group. Okay, what is it? Culture is the broad, shared way of life of a group, comprising beliefs, values, and behavior, while tradition is a specific, long-standing practice, underlying practice within that culture, passed down through generation. Full stop. Culture are a component. Tradition are a component of culture, like a specific ritual or holiday celebration that helps to honor and preserve cultural identity. Ó wá fún mi ní table kan, future, culture, tradition. Only scope, broad and comparative way of life. Ìyẹn ni ó gbé culture sí. Nígbà tó máa dé tradition, only specific and detailed, a single event or practice. The practice yẹn tún jáde. The next line, component. Under component ní culture includes language, beliefs, value, art, food, ritual and custom. Components under tradition, again, a specific, often reoccurring, practice passed down from generation to generation.
The third feature, relationship. Under culture, only tradition are a part of culture. Then under tradition ní relationship, ó wá ní tradition can be a specific. Ẹ wo bí specification ṣe jáde o. A specific action or belief that honour culture. Then ẹlẹ́ẹ̀kẹ́ni example. Under culture, only the overwhelming culture of Japan, which includes its language and history. Nígbà tó máa bọ́ sí tradition, only the tradition of removing shoes before entering a home in Japan. Mi ò mọ̀ tó gbé ènìyàn wá sí ọ̀dọ̀ mi. Which ìkànnì máa yẹn o, ẹ wo bí àlàáfíà ṣe wá wá ń sìn. Ó wá sọ pé, okay, let me take the last one again. Only tradition of removing shoes before entering home in Japan, which is a specific practice within Japanese culture. Now, kí ni kan. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdóòlù wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpọ̀ pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdólú lọ́yàgùn délé epo lẹ́fín jọ́mọ́. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdólú wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpọ̀ pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdólú lọ́yàgùn délé epo lẹ́fín jọ́mọ́. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdólú wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpọ̀ pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdólú lọ́yàgùn délé epo lẹ́fín jọ́mọ́. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdólú wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpọ̀ pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdólú lọ́yàgùn délé epo lẹ́fín jọ́mọ́. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdólú wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpọ̀ pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdólú lọ́yàgùn délé epo lẹ́fín jọ́mọ́. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdólú wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpọ̀ pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdólú lọ́yàgùn délé epo lẹ́fín jọ́mọ́. Ǹlẹ́ ọmọ olùpọ̀ àyèyọ̀ tọ́yàdóòlù bínú ọ̀yàdólú wọlé tètè mo mú jọba mọ́ fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ àlówó
èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra ràkúnmí lọ yágùn dájà àṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ yágùn délé epo lẹ́fín jọ́mọ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yádolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ
èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo so òwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yàdọ́lù lọ́yàgùn délé epo lẹ́fíńjọ́mọ́ ńlẹ́ ọmọ olùpò àyèyọ̀ tọ́yàdọ́lù bínú ọ̀yàdọ́lù wọlé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajéèrè
èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo ṣòwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ́yàgùn délé epo lẹ́fíjọ́mọ́ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yàdolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo ṣòwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ́yàgùn délé epo lẹ́fíjọ́mọ́ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yàdolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo ṣòwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ́yàgùn délé epo lẹ́fíjọ́mọ́ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yàdolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo pẹ̀lẹ́ wọn aṣọ òwò wọn ajèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo ṣòwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yàgùn délé ra ràkúnmí lọ́yàgùn dájà ṣẹ ẹsẹ̀ ọ̀yádolú lọ́yàgùn délé epo lẹ́fíjọ́mọ́ ńlẹ́ ọmọ olúpo àyèyọ̀ tọ́yàdolú bínú ọ̀yádolú olé tètè mo mú jọba mo fa àlàlà joyè èèmọ̀ jẹ èèyàn tó solúpo pẹ̀lẹ́ àlówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ àbímọ èèyàn tó solúpo